ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم السوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. وألا تعلوا علي وأتوني مسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní Sunna TV nílùú Benin, Lẹ́ṣà nílùú Kútọ́nù, níbi tí a ti máa ń pàdé ra wa pẹ̀lú ìmọ̀ gbọ́rọ̀ Ọlọ́run. Akíra wa lọ́kùnrin lóbìnrin lónílé àtàlejò àti gbogbo ibi tí ẹ ti máa ń gbọ́ alágbàáyé yányán láláì dẹ́nìkan sí. A kí ẹ̀yin bàbá wa pé ẹ kú oríire tínú oṣù tá a wà yìí. A sì kí ẹ̀yin ìyá wa pé kẹ́yin náà kú oríire. Àwa kí gbogbo alálàájá pé kán kò palẹ̀ mọ́ àti máa gbéra lọ sí Olúwa nílùú Benin. Náà wọn lómi wọn ti ń lọ pẹ̀lú ògo Ọlọ́run. Àmọ́ lọ́dọ̀ tiwa ń bí àwa náà palẹ̀ mọ́ láti máa lọ. A kí gbogbo àwọn bàbá ìmámù yányán tọ́lọ́run bá ní ká máa darí ẹ̀sìn nílùú Benin láì dẹ́nìkan sí. Àgbé láti ibi tó ti yẹ débi tá a gbà dé láláì dẹ́nìkan sí. Lọ́mọdé wa lágbàlagbà wa tọ́lọ́run fi sáyè náà Ọlọ́run máa kí gbogbo wa o, Ọlọ́run máa tì wá lẹ́yìn. Àmín. A kí gbogbo àwọn àfáà tẹ̀fsírì yányán, a kí gbogbo àwọn ìyá súnà, àwọn bàbá àdínì, àwọn akọ́mọlẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tí ń bẹ láyè kọ̀ọ̀kan. Àwa kí gbogbo àwọn jàmá mùsùlùmí tó wà lẹ́yìn wa tí wọ́n ń ṣe àpọ́nlé iṣẹ́ tá a gbé dání, tí wọ́n ń tì wá lẹ́yìn tí iṣẹ́ náà fi ń ṣe é ṣe. Àwa kí gbogbo àwọn ọlọ́lá pátá tí wọ́n ń gbé Islam lárugẹ. Kọ́lọ́run jọ̀ọ́ jàre kó bá wa kí yín, Kọ́lọ́run bá wa tì yín lẹ́yìn, Kọ́lọ́run bá wa ràn yín lọ́wọ́. Àwa gbé okun náà dọ́dọ̀ bàbá wa Alhaji Abdulrazak tọ́lọ́run bá fi àyè dáadáa tá a wà yìí fi kẹ́, tọ́lọ́run fi ṣàpọ́nlé, ọlọ́mọṣà bá wa gùn lẹ́mìí, Ọlọ́run bá lékún karama rẹ̀. Láláì gbàgbé ọmọ ìyá wa Alhaji Musa tọ́lọ́run bá fi pẹ̀lú wọn wípé kó máa jẹ́ kíṣẹ́ yìí ó máa ṣe é ṣe,
ẹ̀mí gígùn àtàláfíà ọlọ́mọṣà bá jogún ẹ̀ fún wa àmín láláì gbàgbé gbogbo àwọn ọmọ bàbá wọn yányán lọ́kùnrin lóbìnrin tọ́lọ́run bá fi àyè dáadáa táwa yìí fi ṣàpọ́nlé fún látòrí alhaji Yakub alhaji Abdulmujib kárí gbogbo wọn yányán láláì gbà wá láyè tá a máa fi dárúkọ gbogbo wọn ọlọ́run ò bá wa dó tì wọ́n bá wa san wọ́n lẹ́san rẹ̀ àwa gbàgbé gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ń ṣiṣẹ́ lé Sunna TV ń bí láwọn bàbá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìyá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún wa tí iṣẹ́ ìfi ń ṣe ọlọ́mọṣà bá wa san wọ́n lẹ́san tó dáa àwa ṣàdúrà gbogbo àwọn àìmọ̀ àwọn àsátìzà àwọn dàkátìrà tí ń gbére agbọ́nrin yìí kọjá ní gbogbo wa ọlọ́run kó máa lékún àlàáfíà wa ọlọ́run máa fi alọ́kàn balẹ̀ kọ́lọ́run máa fi àṣekò ń gẹ̀rẹ̀ nínú ọ̀rọ̀ la ilaha illallah ọlá àjẹkànṣe ọlọ́run láláì ní gbàgbé àwa náà láti ṣàdúrà fún kọ́lọ́run jọ jàre ẹ̀mí gígùn àlàáfíà ara ọlọ́run kọ́lọ́run jogún ẹ̀ fáwa náà ọlọ́run máa fi àṣekò ń gẹ̀rẹ̀ o ọ̀rọ̀ tá a sọ tí ló dàrú ọlọ́run jọ tẹnu wa jáde àwa ṣàdúrà fún ìjọba tá à ń bẹ lábẹ́ wọn ọlọ́mọṣàmọ́ bá kọ́ àmọ́ ṣe mọ́kọ̀dí àyè máa ṣe sí wọn la ilaha illallah wala Qur'an azim jama mùsùlùmí ọ̀rọ̀ tá a fẹ́ yẹ̀wò lónìí òun náà ni ọ̀rọ̀ nípa iṣẹ́ tí ẹni tọ́lọ̀ wọn bá yọ̀ǹda fún tó bá fẹ́ lọ sí hájì tá bá fẹ́ ṣe hájì dandan ni ká gbé ìhram tá bá gbé ìhram ọ̀hún iṣẹ́ ò láàfi ìhram náà fi ṣe láyé ibi ta ti ń gbé àti ta bá kò níbẹ̀ lẹ́yìn wá àgbà náà àríwòyèwò ní ń bẹ níbi ìhram tọ́lọ̀ wọn bá ní ká gbé kí lọ́gbọ́n tọ́lọ̀ wọn fẹ́ kọ́ wa ń bẹ̀ òye wo la rí mú níbẹ̀ ẹ̀kọ́ wo la kọ́ níbẹ̀ á sọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́yìn wá àgbà náà kí làwọn nǹkan tó jẹ́ èèwọ̀ fẹ́ni tó bá gbé ìhram tí ò gbọ́dọ̀ ṣe ìdí nǹkan tá a gbọ́dọ̀ bá ìgbésẹ̀ wo ni ò gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ wo ni ò gbọ́dọ̀ sọ àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ fún gbogbo ẹni tó bá ti gbé ìhram láyé tó jẹ́ pé ìhram ló gbé ó di dandan kó o ṣe kíni kó o tẹ̀lé òfin bí ò bá sí bẹ́ẹ̀ yóò padà lábùjẹkù yóò padà dẹ̀ṣẹ̀ lọ́rùn rẹ̀ àwọn làwọn afáà sọ pé mamnu'atul ihram mahzuratul ihram ni mamnu'atul ihram àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ fún ẹni tó bá gbé ihram láti gbé a sọ̀rọ̀ pé rí gbogbo afárá tá a sọ ni èyàn ló fà tó ṣe wípé gbogbo ẹni bá fẹ́ gbé ihram láyé yìí ó ní ìgbésẹ̀ tí ó gbé lára àwọn ìgbésẹ̀ tí ó gbé láwọn ṣàlàyé fúnra wa nísìn. فعلى المحرم أو الحاج عند الإحرام غسل الجنابة. àkọ́kọ́ kó tó di bí pé a fi aṣọ ìhámù sára lọ́kùnrin wa lóbìnrin wa ó di dandan káwẹ̀wẹ̀ mímọ́ káwẹ̀wẹ̀ jánábà lérí wípé a fẹ́ sọra wa di mímọ́ ká tó lè gbé nǹkan tó mọ́ sára torí pé aṣọ ìhámù tó bá ti dára èèyàn báyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó ti fẹ́ dé ìwọ̀ fẹ́ni tó bá gbé ìhámù kó tó di pé a gbé ìhámù a gbọ́dọ̀ ṣe ìmọ́tótó ara wa látòkè délẹ̀ gbogbo ara wa yányán tí ò ní ṣẹ̀gbìn kankan lára wa àwẹ̀ ìwẹ̀ àti gbé ìhram ìwẹ̀ tá a sì wẹ̀ ni ìwẹ̀ ń tá a bá fẹ́ ṣe nínú ẹ̀ láwẹ̀ bó bá jẹ́ pé ti múra ni àníyàn bẹ́ẹ̀ gbọ́dọ̀ ti wà níwájú tó bá jẹ́ ti hajj ni àníyàn bẹ́ẹ̀ gbọ́dọ̀ ti wà níwájú ló fà á ni pé gbogbo ẹni tó bá fẹ́ gbé ìhram gbọ́dọ̀ mọ ìhram nǹkan tó fẹ́ gbé ó gbọ́dọ̀ mọ àníyàn nǹkan tó fẹ́ ṣe kó tó di pé yóò gbé. وبعد لبس الإحرام يجب النطق التلبية. tó bá ti wá gbé ìhram ọ̀hún tán kò sí nǹkan kan lẹ́sẹ̀kẹsẹ̀ tó kàn òun náà ni pé kó bẹ̀rẹ̀ sí gbọ́ Ọlọ́run ọba ga kó bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ sọ Ọlọ́run ọba láṣọ pẹ̀lú gbólóhùn tó yẹ pẹ̀lú gbólóhùn tó Ọlọ́run fi pàṣẹ fẹ́ nígbà gbé ìhram pé ká máa gbọ́ lẹ́nu rẹ̀ a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa hajj àti nípa umra àbí kó máa bẹ lẹ́yìn báwo náà ti ń ṣe hajj gbà báwo náà ti ń ṣe umra gbà ó ṣeé ṣe kó jẹ́ pé lẹ́yìn ọ̀rọ̀ tiwa yìí ọ̀rọ̀ tí ó tún kàn lẹ́yìn rẹ̀ òun nù ní ṣùgbọ́n tá a bá gbé ìhram ọ̀rọ̀ tó kàn iṣẹ́ tó kàn òun náà ni ká bẹ̀rẹ̀ sí ṣe gbólóhùn tẹ́lbíyà tó wá látẹnu ànábì wa Muhammad ó jáṣẹ látọ̀dọ̀ Ọlọ́run bá pé ẹni tó wá gbé ìhram gbólóhùn tó kù tá a fẹ́ máa gbọ́ lẹ́nu rẹ̀ nìyẹn lẹ́yìn ìgbà tó bá kúrò ní mikot báyìí. Allahumma labbaika Allahumma labbaika. yóò ní wọ́n Ọlọ́run bá o Allahumma labbaika mo jẹ́ pé rẹ̀ ìwọ Ọlọ́run labbaika Allahumma Ọlọ́run bá wà ní mo jẹ́ pé rẹ̀. Innal hamda. mo gbà pé ìwọ Ọlọ́run bá ló lọ́pẹ́. Wan ni'mata. ìwọ ló ní ìdẹ̀ra. Laka wal mulk. gbogbo ohun tí ń jọ́lá láyé yìí ààrí lọ́dọ̀ ẹnìkan ju Ọlọ́run ọba jọ̀dọ̀ ọwọ́ Ọlọ́run ọba lọ. La sharika lak. ajẹ́rìí pé ìwọ Ọlọ́run ọba náà lọ́ba ajẹ́rìí pé ìwọ náà lálágbára ajẹ́rìí pé ìwọ náà lọ́ba ọlọ́pẹ́ ajẹ́rìí pé ìwọ Ọlọ́run ọba náà lọ́ba onídẹ̀ra labbaika Allahumma labbaik ajẹ́pè rẹ ìpè tó pè látẹnu ànábì ra Ibrahima ìpè náà láfẹ́ ajẹ́ yìí láti lè ṣe ìwọ Ọlọ́run ọba láṣọ
láti lè ṣe ìjọsìn fún Ọlọ́run láti lè gbógo fún Ọlọ́run ọba labbaika la sharika laka labbaik ìwọ ọba tó pé méjì ìwọ ọba tó lórogún ìwọ ọba tí ò sí kó rẹ̀mí ẹ̀ràn mi lọ́wọ́ ó kọjá bẹ́ẹ̀. innal hamda wan ni'mata. ọ̀rọ̀ wa tọpẹ́ nítorí pé àìmọye èèyàn ni wọ́n sunkún láti gbé ìkọ́rọ́mù láyé wọn tí wọn ò rí gbé àìmọye èèyàn nádè díẹ̀ tó wọn ò tó àìmọye èèyàn ni wọ́n sá láti débẹ̀ tí wọn ò rí bẹ̀ dé iná alhamdulilayi adúpẹ́ fún ẹ àti gbé ìkọ́rọ́mù ọ̀hún pẹ̀lú ọpẹ́ wà ní mátà a sì gbà pé dẹ̀ra rẹ náà la fi gbé lákàwàl mọ́lẹ́kì gbogbo ohun tí ń jẹ́ ọ lásẹ̀ gbogbo ohun tí ń jágbára gbogbo ohun tí ń jógo ìwọ Ọlọ́run ọba lórí la sharika laka labbaik òmò lórogún ìwọ Ọlọ́run ọba ìwọ la jẹ́ pè fún. ila an yasila makana tawafihi. ẹni tó wá ti wá gbé ìkọ́rọ́mù bẹ́ẹ̀ ìkọ́rọ́mù tó gbé nì òun ni ó wà lọ́rùn rẹ̀ títí láti mìíkọ́ọ̀tù tó ti gbé ìkọ́rọ́mù ni ó ṣeéṣe kó jẹ́ ìkọ́rọ́mù mìíkọ́ọ̀tù táwọn ará Mẹ́kà ló gbà wọlé ni ìkọ́rọ́mù táwọn ará Mọ̀dínà ló gbà wọlé ni ẹnu ẹ̀ bẹ́ẹ̀ ló wà tí gbogbo ohun tó jẹ́ èèwọ̀ fẹ́ni tó bá gbé ìkọ́rọ́mù ó máa jìnnà sí ó máa sá fún ó ní fẹ́ dé díẹ̀ ó ní rìn nípa rẹ̀ títí tó wà lọ délé Olúwa tí ń jẹ́ Káàbà nǹkan àkọ́kọ́ iṣẹ́ tó ń bẹ tó fẹ́ ṣe ń bẹ ni pé wàá lọ ṣe tàwáfù yẹn ni tàwáfù kòdóòmù ti umura tó bá jẹ́ pé àníyàn ti umura ló dà nígbà tó ń gbé ìkọ́rámù rẹ nì ó lọ ṣe tàwáfù yẹn lẹ́ẹ̀méje tó bá ṣe tàwáfù yẹn tó yípo lé Ọlọ́run ọba lẹ́ẹ̀méje ó wà lọ bọ́ sẹ́yìn makama Ibrahima ẹni tó bá gbé ìkọ́rámù àwọn iṣẹ́ tó kàn tí ó ṣe ni mò ń ṣàlàyé fún yín ni yóò wà lọ bọ́ sẹ́yìn makama Ibrahima yóò ṣe kínní yóò yan náfìlà méjì tó bá kó níbẹ̀ yóò lọ bí omi Zemzem yóò lọ bù sẹ́nu yóò mú yóò ṣàdúrà tó fẹ́ ṣe yóò tún gbéra pa ó tún dìbí Sọ́fà wàlímárùwà ẹ̀rí bẹ́ẹ̀ yóò lọ Sọ́fà wàlímárùwà yóò tún sáyé náà láti ìgbà tó dìbẹ̀ láti Sọ́fà yẹn yóò máa lọ tó bá dé márùwà ó dé ní yóò ṣe bẹ́ẹ̀ ó dé jì yóò máa ṣe bẹ́ẹ̀ títí yóò fi pé kínní yóò fi pé méje. wà á kàzà yẹ kó mú bí jẹmi àmàlélẹ̀ òmùrà oníyẹtìlẹ̀tì náwà fi lọ́bùsí ìkìrọ́mì. bẹ́ẹ̀ ni ó máa ṣiṣẹ́ pẹ̀lú ìkìrọ́mù tó gbé lérí àníyàn tó dà wípé tọ̀ ìkìrọ́mù tí mo gbé yìí ó ṣeé ṣe kó jẹ́ pé àníyàn umra pẹ̀lú hajj pọ̀ ni bí ó ṣe ṣe náà nù ni àníyàn umra nìkan ni bí ó ṣe ṣe náà nù ni iṣẹ́ tá à ń fi ìkìrọ́mù tá a gbé iṣẹ́ tá à ń fi ń ṣe nù ni gbólóhùn yẹn ò sì ní wá lẹ́nu rẹ̀ ní gbogbo àti bá ń ṣe tàwáàfù rẹ̀ lọ tó bá débi àwọn rúkúnù tó yẹ kó ṣe Rabbana yóò ṣe Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar. gbólóhùn tá a máa gbọ́ lẹ́nu ẹni tó gbé ìkìrọ́mù nù ni iṣẹ́ tá a sì ń fi ìkìrọ́mù ṣe òun nù ni yóò ṣe bẹ́ẹ̀ tó bá gbé umra yóò ṣe bẹ́ẹ̀ tó bá gbé ájì yóò máa bá bọ̀ bẹ́ẹ̀. Qala ta'ala. Ọlọ́run wá ń sọ fún wa láti lè kó iṣẹ́ yẹn lákòópọ̀ ká fi lè mọ̀ pé ohun tá a fẹ́ sọ nípa rẹ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ tó pọ̀ ni Ọlọ́run wá ń sọ wa fún anú Al-Qur'ani wípé. Al-hajju ashhurun ma'lumat. فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير زاد التقوى وتكوني يا أولي الألباب. الحج أشهر معلومات. Ọlọ́run sọ fún wa pé hajj tẹ́rí yẹn oṣù kan ni tó lóǹkà kì í ṣe gbogbo oṣù tó bá lé lókè náà la fi ń ṣiṣẹ́ hajj. Allahu Akbar. Ó ní oṣù tá a yọ kalẹ̀ fún hajj. Allahu Akbar. bí yẹn bá lọ sí Mákà tó bá fẹ́ lọ ṣe hajj nínú Rọ́jàbù hajj kọ́ ló bá lọ umura ni ó ṣe yóò padà wálé tí yẹn bá lọ nínú Sọ́fàr hajj kọ́ ló bá lọ umura ni ó ṣe yóò padà wálé bẹ́ẹ̀ ni gbogbo oṣù tí ń bẹ lókè oṣù mẹ́ta péré náà la yọ̀ǹda fún alálàájì níbẹ̀ òun náà ni Shawwal Zulqinda Zulhijja gan gbogbo ẹ̀kọ́ ìjọ mẹ́wàá péré ló jẹ́ ti alálàájì nínú ẹ̀ gbogbo ètò kù yóò wà ní Mákà ni yóò máa gba tẹ́gùn. faman farada fihinna al-hajj fala rafata wala fusuqa wala jidala fil hajj. gbogbo ẹni tọ́lọ́ bá bá kádàrá wípé ó fẹ́ lọ hajj tó ti gbé ìrámì gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe fún wa tẹ́lẹ̀ tó gbé ìrámì hajj fala rafata òun ò sínú ẹni tí ó tún ṣe ṣìnà mọ́ kò sínú ẹni tí ó bóbìnrin ṣe mọ́ ṣìnà nìkan kọ́ tó bá ti gbé ìrámì ìyàwó rẹ̀ ọba ní igi lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n àjọ ń dì mara ẹni àjọ pòkùrù mẹ́ni
à ń jọ súnmọ́ra ẹni à ń jọ ń jẹ ahun ara ẹni kò sínú ẹ̀fà alálàájì àti alálàájà máa. wàlà fusuq. bẹ́ẹ̀ náà ni ìsọkúsọ ó jìnnà tá alálàájì kò sínú iṣẹ́ tí ó ṣe mọ́ bó bá jẹ́ lẹ́kẹ̀ẹ́ èébú tó jẹ́ lápára tó jẹ́ eléèbú tó jẹ́ olórin àpárá tó jẹ́ onísọkúsọ tó bá ti gbé ìhàrámì gbogbo ẹ ti dúró. wàlà jidala fil hajj. ìwọ ló máa ọ̀rọ̀ fàǹfà bọ́ọ̀lù lágbájá máa bọ́ọ̀lù gbájú lágbájá lọ lágbájá máa kí òjú lágbájá lọ lágbájá máa jàájà ju lágbájá lọ èyí lẹ́ẹ̀máa wá rán lòun ó máa lọ òkè lẹ́ẹ̀máa fà á lẹ́ẹ̀máa rán lẹ́ẹ̀máa wọ gbogbo ẹ̀ ó máa wá lọ níra wọn fẹ́ni tó bá ti gbé ìhàrámì ó dé wọ̀. wa ma taf'alu min khayrin ya'lamuhu Allah. ọlọ́run gbogbo ṣé tó wà dáa tá a lè bá lọ́dọ̀ ẹni tó gbé ìhàrámì bí ìgbà tó bá rí èèyàn méjì tí wọ́n ń jà kó parí ẹ̀ bí ìgbà tán bá ń sọ̀sọ̀kúsọ kó dá wọn lótó bí ìgbà tó bá rọ̀nà dáhùn ilal khairi kó ṣe an-nahyu anil munkari kó ṣe al-amru bil ma'rufi kó ṣe tá a bá gbé ìhàrámì àwọn iṣẹ́ tó yẹ ká bá lọ́dọ̀ ẹni tó gbé ìhàrámì ni ẹ lọ́lọ́run fi sọ pé wọ́n máa ta fún wa lò. ọlọ́run gbogbo dáadáa tẹ́ ẹ bá ṣe níṣẹ́ rẹ èmi ọlọ́run bá kúkú mọ́. wa tazawwadu fa inna khayra zadi taqwa. ọlọ́run gbogbo ẹni bá fẹ́ ṣe ájì rẹ̀ àbí gbogbo ẹni bá fẹ́ ṣe umra tazawwadu ẹ palẹ̀mọ́ dáadáa ẹ palẹ̀mọ́ dáadáa ìpalẹ̀mọ́ ò lè fẹ́ ṣe ẹ láníyàn tó dáa lẹ́ni tó fẹ́ jìnnà sí nǹkan tọ́lọ́run bá kọ̀ lẹ́ni tó fẹ́ jìnnà sí tí ó tọ́lọ́run bá lọ́rùn lẹ́ni tó fẹ́ jìnnà sí tí ó kó bá lẹ́ni tó fẹ́ jìnnà sí tí ó fa wàhálà fún lẹ́ni tó fẹ́ máa ṣe tí ó dùn mọ́ lọ́hùn lẹ́ni tó fẹ́ máa ṣe tí ó kó yìí bá lẹ́ni tó fẹ́ máa ṣe tí ó gbéga lẹ́ni tó fẹ́ máa ṣe gbogbo nǹkan tó dáa tọ́lọ́run sọ pé wọ́n máa ta fún ọlọ́mọ وتزودوا فإن خير زاد التقوى وتكون يا أولي الألباب ọlọ́run ní ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin tẹ́ bá jó ńlá káì tẹ́ bá mọ ọ̀rọ̀ gbọ́ pé tá bá ti gbé ìhàrámì àti dẹni ọwọ̀ àti dẹni àpọ́nlé àti dẹni tí ó máa tẹ̀lé òfin ọlọ́run ọba àti dẹni tọ́lọ́run ọba ń ṣọ́ táwọn màláíkà ń ṣọ́ pé lágbájá ìhàrámù ní ó ti dẹni ọwọ̀ kí ló fẹ́ máa sọ lọ́rọ̀ rẹ̀ kí ló fẹ́ máa sọ níṣẹ́ kí ló fẹ́ máa ṣe níṣẹ́ rẹ̀ tá a máa kọ́ kalẹ̀ fún ní gbogbo ìgbà nítorí pé àdéhùn kan ń bẹ ní parí fẹ́ni tó ṣe múra rẹ̀ dáadáa fẹ́ni tó ṣe ájì rẹ̀ dáadáa àdéhùn ńlá kan ń bẹ ní parí rọ̀ ń pé man hajja falam yarfus walam yafsuk rọjá kayọ̀mí waladati ummuhu. gbogbo ẹni tó wá rí ájì rẹ̀ ṣe dáadáa tí ó pòkùrù mọ́bìnrin lọ́hùn tí ó sọ̀sọ́kúsọ tí ó jà tí ó ṣe fàǹfà tó mọ̀ àwọn ara rẹ̀ tó ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe àdéhùn tí ń bẹ lábẹ́ rẹ̀ ni pé ó dà tún bínú ni ó dọmọ tuntun nìyẹn kò ṣẹ̀ṣẹ̀ kan lọ́rùn ẹ̀ kò bá àjọmọ 100 ọdún kó tó lọ tó tẹ̀lé dáadáa á ha gbogbo ohun tó ṣe láì dáa ni á ha dànù ó dọmọ tuntun lọ́dọ̀ Ọlọ́run. laysa alaykum junahun an tabtaghu fadlan min rabbikum fa idha afadtum min Arafat fadhkuru Allaha inda al-mash'aril haram. àyà yẹn ni wọ́n sọ fún wa nípa iṣẹ́ tá a tún máa ṣe tá a bá gbé ìhàrámù ọlọ́run sọ fún wa pé laysa alaykum junahun tabtaghu fadlan min rabbikum kò sí láì fi fún yín kò ṣẹ̀ṣẹ̀ fún yín tí ìhàrámù yín bá ń bẹ lọ́rùn yín tẹ́ bá ń bọ̀ àbí tẹ́ bá kò ní Mínà tẹ́ lọ sí àràfà tẹ́ kó láràfà tẹ́ ń rìn bọ̀ kò ṣẹ̀ṣẹ̀ kan lọ́rùn yín tẹ́ máa fa àzíkìrì kẹ́ máa yan náfìlà kẹ́ máa ké Kùránì kẹ́ máa bẹ lọ́hùn gbogbo ohun tó jẹ́ nǹkan tó dáa tá a lè bá lọ́rùn ẹni tí ń ṣe tá a lè bá lọ́wọ́ ẹni tó gbé ìhàrámù tẹ́ bá ti ń ṣe kò ṣẹ̀ṣẹ̀ fún yín tẹ́ bá ń bá bọ̀. fa iza afadtum min Arafat fadhkurullaha inda al-mash'aril haram. bàbá tí wàá ń tẹ̀síwájú níbi àwọn mahazorati ìgbà wo la gbọ́dọ̀ lọ Mínà ìgbà wo la gbọ́dọ̀ lọ àràfá a máa wá mú àlàyé ẹ̀ wá tá bá ti ń dénú àwọn mahazorat lọ́hùn ṣùgbọ́n àyà yìí ń sọ fún wa lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ibi tá à ń gbé tọ́pìkì wa lọ ni pé ọlọ́run bá ń sọ wá pé wàyíṣà afáàtọ̀ mi lára tẹ bá ń gbọ́ lọ́hùn ẹ bá ń bọ̀ láti àràfá yẹn ni pé ẹ ti wà láràfá títí ilẹ̀ ti ṣú ẹ ti wá gbéra kó níbẹ̀ tẹ́ ń bọ̀ àtẹ̀fẹ́ lọ Muzdalifa. fadhkurullaha inda al-mash'aril haram. ọlọ́run láwọn àyè kan ń bẹ tẹ́ máa padà débẹ̀ àwọn náà ni Muzdalifa ẹ ṣàzíkiri ọlọ́run ọba lọ́nà títí tẹ́ fi ṣe fi ni tẹ́ fi dé Muzdalifa tẹ́ bá dé Muzdalifa ẹ faralélẹ̀ ńbẹ̀ kẹ́ sùn níbẹ̀ kẹ́ yan náfìlà níbẹ̀ magrebi pẹ̀lú ìṣáì ibẹ̀ lẹ́ẹ̀tì kí àwọn iṣẹ́ tá a gbé gbogbo gba inú ìkọ̀rọ̀mù ní alálàájì ó wà inú ìkọ̀rọ̀mù ní alálàájì ó wà àwọn iṣẹ́ tí ó máa ṣe lẹ̀ ń gbọ́ ni tó bá kó lára fàtí bá ń lọ sí Muzdalifa yóò wà àríkọ̀rọ̀mù rẹ̀ yóò wà lọ́rùn rẹ̀
kò ní rọ̀fásà kò ní fàsákọ̀ kò ní jàdálà títí yóò máa fi ṣe àzíkìrì lójú ọ̀nà tí bá ń lọ labbaika Allahumma labbaika gbólóhùn yẹn yóò máa ń bẹ lẹ́nu rẹ̀ la ilaha illallah wahdahu la sharika lahu àwọn àzíkìrì lóṣìṣẹ́ fazkurullaha indal mash'aril harami fazkuruhu kama hadakum wa in kuntum min qabli lámìnà dọ́ọ̀lì ọlọ́run lè máa ṣàzíkìrì bó fẹ́ bó jẹ́ pálá ìmọ̀kan ní tẹ́lẹ̀ ẹ̀ẹ̀mọ̀ kankan ẹ̀ẹ̀mọ̀nà kankan òpònú ní ká tó sọ ẹ̀ǹdẹ̀ ní tó gbọ́n ká tó sọ ẹ̀ǹdẹ̀ ní tó mọ̀nà ẹ máa ṣàzíkìrì nígbà tẹ́ bá wà ní Muzdalifa ẹ má kún àwọn aláìmọ̀kan ẹ má kún àwọn òpònú bọ́lọ́hún jẹ sọ fún wa nìyẹn tó bá gbé ìkọ́rọ́mù àáfi sin lọ́hùn ni àáfi ṣe dáadáa ni àáfi tẹ̀lé tọ́lọ́hún sọ àtànábì wa Muhammad sọ. thumma afidu min haythu afada an-nas wastaghfirullaha inna Allaha ghafurur rahim. tẹ́ bá ń bọ̀ láti Àràfá tẹ́ ẹ̀ bá mọ̀nà Kùránì sọ fún pé àfihàn mílíọ̀nù àfàdànà ẹ wá ń bọ̀ ká sọ pé ó wẹ̀yìn pé kẹrin sẹ̀ àwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀mọ ẹsẹ̀ láfíìrìn àwọn àìrètí mọ́tò náà ká tó kó lára àfá lọ sí Muzdalifa a sì gbé bẹ́ẹ̀ a gbélùú Mẹ́kà dípò tá a fi mọ̀nà àmọ́ àyà yìí ló jẹ́ ká mọ̀ wípé àfihàn mílíọ̀nù àfàdànà ẹ sáà máa dà lọ bí táwọn yẹn bá ń dà lọ ẹ máa dà lọ bí táwọn àwọn èèyàn bá ń dà lọ tẹ bá ti ń dà lọ síbi tá ń dà lọ ẹ padà dé Muzdalifa. wọ́n sì tẹ́lẹ̀ fi ọlọ́ni àmọ́ tẹ bá ń lọ ìsìnfàrì kó pọ̀ tí ìsìnfàrì ò bá pọ̀ fún yín ẹ́ ṣìnà ìsìnfàrì ni kó pọ̀ pé ọlọ́run ọba ò àṣèyí sí ẹ lọ́rùn ìwọ là ń ṣe sí lọ́rùn dákun fọ̀nàmọ́ wá jẹ́ àlọ́bí tá à ń lọ nírọ̀rùn foríjì wá yọ́nú sí wá kó pọ̀ lẹ́nu ìdára inna Allaha ghafurur rahim. ọlọ́run ọba aláforíjì lọ́lọ́run yóò foríjì yín. wa idha qadaytum àwọn àmàlẹ̀ ìbúra. tàbá wá ní ká máa tó lọ bẹ́ẹ̀ a máa tó lọ náà ni àmọ́ gẹ́gẹ́ bí àsìkò topic tá ń gbé fún wa ọ̀nà tó pín sí pọ̀ ṣùgbọ́n kí wá ní ohun tó lọ́wọ́ bá fẹ́ lò lára ìkìrámù tó ní ká gbé torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò ronú lọ́bẹ̀ lákàyè ń bẹ ń bẹ òye ń bẹ níbẹ̀ tí àwọn olùmọ̀ gbé kalẹ̀ fún wa wípé ká wòye síbẹ̀ dáadáa. kama zakara al-ulama. gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ṣe sọ. anna hadhihi al-ghayata tabuzu sahibuha ala al-khushu'i wa tawaddu'i. tabari ẹni tó gbé ìkìrámù lẹ́sẹ̀kẹsẹ̀ ohun tí ó máa rìn sọ́pọlọ wa ní pé èèyàn ló yẹ pé ara rẹ̀ báyìí ìṣesí tọ́lọ́run bá ní ká wà ní ká bọ́ agbádá lẹ̀ ká bọ́ ṣòkòtò lẹ̀ àwọn fìlà 200,000 bàtà 400,000 àwọn aṣọ 500,000 tá a ní lọ́wọ́ ni ọlọ́ni mi ò fẹ́ lò lásìkò yẹn ẹ bọ́ ọ lẹ̀ ìṣesí tá a wá rọ̀ mọ́ èèyàn ìṣesí tá a rọ̀ bàálù ìṣesí tá a rí jòyè ìṣesí tá a rọ̀ lọ́lá ìṣesí tá a rí mẹ̀kúnnù tí gbogbo ẹ jọra ni aṣọ òkè aṣọ ọ̀sàlẹ̀ nìkan tí kò ní sí singlet nísàlẹ̀ tí ò ní sí pátá nísàlẹ̀ tí ò ní sí fìlà lórí tàbí hazi ilẹ̀háyà ìṣesí tá a rá lálàjì ni. àwọn aṣoṣo àríbò wa àlàlùkùṣù. a máa mú wa lọ síbi pé ìpáyà ló tó báyìí ìbẹ̀rù ló tó báyìí ọ̀wọ̀ ló tó báyìí. wa tawadu'in. wal khudu' lillahi ta'ala àti ìṣera ẹni lọ́wọ́ ìṣera ẹni lọ́wọ́ fún ta ni fún kábíyèsí tó tó pàṣẹ ọba ayé kan ò tó pàṣẹ bẹ́ẹ̀ pé ẹbọ pátá ẹbọ ẹwù sàlẹ̀ ẹbọ agbádá ẹbọ ẹwù ẹ̀yìn máàmù ẹyọ láwà ní kò lórí ọba ayé kan ò lè pàṣẹ bẹ́ẹ̀ kí nǹkan tẹ̀lé o àmọ́ kábíyèsí ọlọ́run tó tó àṣẹ pa tó lágbára lérí ọba tí wọ́n ń pàṣẹ fún ọba tí ń pàṣẹ fún ni àtẹnitá ń pàṣẹ fún òun ló sọ ọ́ dà bẹ́ẹ̀. wa tudhakkirul akhirah. ìmúra yẹn tá à ń bá alálàájì àti alálàájà tí gbogbo ohun tí ń jọ́ láàbọ̀ kalẹ̀ ń mú arántí àlìkíyàmọ̀ bá ṣe dìde níwájú ọlọ́run tá à ní mú nǹkan kan dání ìmúra yẹn ń rán alẹ́ tí bẹ́ẹ̀ pé ìjọ kan ń bọ̀ wá tá a wà dìde bẹ́ẹ̀ lókòkò tí kankan ò ní sí lára wa. haythu lam takun zakharif wa zaghir wa zina. débi wípé gbogbo ohun tá a máa fi ń ṣe fáàrí gbogbo yòròyòrò ayé tá a múra tán tá a fi góòlù sọ́rùn táàmùra tán tá fi bàtà olóhùn ńlá sẹ́sẹ̀ táàmùra tán tá fi agogo olóhùn ńlá sọ́wọ́ àwọn nǹkan tá a kó gbéra ní nǹkan òṣọ́ ayé ni gbogbo ẹ̀ àbọ̀ọ́lẹ̀ pátápátá ìmú àrántí alìkìyàmọ̀ pé àdìdè ńjọ́ kan tí ò ní sí nǹkan kan lára wa. kama anna hazihi al-wusatal muwakhkhada li jami' ẹlẹ́kọjá kẹwàrí ìmúra yìí òun ló fẹ́ pa gbogbo alálàájì pọ̀ alálàájì Amẹ́ríkà alálàájì Faransa alálàájì Saudi alálàájì Indonesia alálàájì China alálàájì Benin alálàájì Kútọ̀nù gbogbo obìtá alálàájì kó pátá haze lówúsátà
lèmùsátòlùmù akádà ìmúra kan oṣù ni tí ó pa gbogbo ẹnikẹ́ni pọ̀ àwọn Amẹ́ríkà ẹ̀yin ẹwọ pupa ẹ̀yin London ẹwọ dúdú ẹ̀yin ká ẹwọ àyẹ̀rín funfun yìí náà ló fẹ́ pa gbogbo ẹnikẹ́ni pọ̀ o lè wá ra ìkìrámù tiẹ̀ ní mìíràn kan kó ń tọ̀ ń ra tiẹ̀ lápò kan ìkìrámù náà ní ìwọ iye tó bá sọ́gbó rà ló ṣe ló mà àwọn àfẹ́ kọ́lọ̀ yẹn tó pa wá pọ̀ àti tòkè àti sàlẹ̀ tó pa wá pọ̀ nìkan náà lọ́lọ́run fẹ́ lò lára gbogbo yẹn. tar'udu ila wahdatil muslimina wa tushiru ila al-musawati bainahum. ìmúra yẹn òun ló fi hàn wípé àwọn mùsùlùmí ọ̀kan la jẹ́ mùsùlùmí ọ̀kan la jẹ́ ìlú tágbéjọ́ ọlọ́lá Saudi bá fẹ́ wọ ìkọ̀rámù bá bíbí náà ṣe wọ̀ náà ní ó wọ̀ Amẹ́ríkà bá ṣe lówó wọn tó bíbí náà ṣe wọ̀ náà ní ó wọ̀ bí bọ́ba China bá jẹ́ mùsùlùmí tó bá wá èmi mẹ̀kúnnà ọlọ́run ọba yìí bí mo ṣe múra náà ní ó wọ̀ èyí ló fi hàn wípé ọ̀kan ní gbogbo mùsùlùmí ayé pé ẹ̀sìn wa ẹ̀sìn déédéé sì ni ẹ̀sìn tí ò fi ọlọ́lá yọ sọ́tọ̀ kó fi mẹ̀kúnnù sọ́tọ̀ òun lẹ̀sìn wa ó pa gbogbo akọ̀ bákan náà. wàlìzà tàwọn kọ́nà lẹ́yìn ogun mọ̀kátà láyé tánú àkàdùn àlá àkàdé. òun ló fa lọ́lọ́run bá pa ìmúra wa pọ̀ kẹ́nìkan má bàa máa ṣàyọnu sọ sára ẹnìkan pé ẹ̀rí nǹkan bí tá a gbé wọlé sí bí tá a gbé wọ gẹ̀ẹ́sì bí tá a gbé wọ kinní kan làwọn lọ wọ aṣọ tí ò wúlò kan kẹ́nìkan má bàa fẹnu bẹ́ ẹnu búkẹ́ ẹnìkejì la fi ṣe ìmúra gbogbo mùsùlùmí àgbáyé lásìkò tó ń gbé ìkọ̀rámù yẹn tájọ ń ṣiṣẹ́ àjì yẹn ní Mínà ni láràfá ni ní Muzdalifa ni ní Jamarati ni bákan náà ni gbogbo mùsùlùmí ayé rí lásìkò yẹn a ṣe wọn bẹ́ẹ̀. wàlá yamutadu faridun ala faridin. débi pé ẹnìkan ò ní lè ṣe ìyanràn lára ẹnìkejì ẹnìkan ò ní lè ṣe ìyàtọ̀ pé rárá ìmúra tàwa Saudi ni ìmúra tàwọn Amẹ́ríkà ni ìmúra tàwọn China ni ìmúra tàwọn ọlọ́lá ni ẹnìkan ò ní lè ṣe ìyanràn bẹ́ẹ̀ sẹ́nìkan. wàlá taraka lahumul amra la yalbasuna ma yasha'un. bọ́lá ọmọ bá fi ọ̀rọ̀ sọ́wọ́ àwọn ọba ayé tẹ́lẹ̀ ni tó fi ọ̀rọ̀ lẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn tẹ́lẹ̀ ni oníkálukú bá máa wọ́n tó wù ni. litamayizul gani minal fakir. litamayizul gani minal fakir àwọn ọlọ́lá máa sọ pé àwọn olówó sáfù àwọn olówó ni sáfù àwọn tálíkà ni ọlọ́run fọ̀rọ̀ lẹ̀ fún wa o fúnra ọlọ́run ló ṣètò bí olówó àti tálíkà bí wọ́n ṣe papọ̀. wal hakimu wal mahkum. bíjọba àtẹntíjọba ń ṣe ìjọba lórí bí wọ́n ṣe papọ̀ fúnra ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. wa hadhihi lawsata aidan tash'ar wa zikr wàyàsúnú nafsahu anil muharramati wal mazurati. ìmúra yìí náà ló sọ ló kó alálàájì yọ ìmúra yìí náà ló kó alálàájì yọ níbi gbogbo nǹkan tó jẹ́ wọ̀ tí ò ní lè rí fáàrí kan ṣe torí bó bá wọ̀ tẹ́lẹ̀ ni yóò máa ṣe yanràn yóò máa ṣe fáàrí yóò máa ṣe mótómótó sí gbogbo àwọn tábàjọ jálálàájì nítorí pé ọlọ́lá lèmi gbajúmọ̀ lèmi ẹ má súnmọ́ mi ẹ jìnnà sí mi ọlọ́run pa gbogbo ẹ̀ mọ́ ló fi ṣe nígbà kan náà adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ọba tó gbé ògo bẹ́ẹ̀ sínú ìkàràmù gbígbé òun ló jẹ́ kó ṣe é ní ẹyọ kan bẹ́ẹ̀ fún gbogbo wa ẹ̀rí bẹ́ẹ̀ àǹfààní tí ń bẹnu ìkàràmù tọ́lọ́run torí ẹni ká gbé pọ̀ àmọ́ gẹ́gẹ́ bí àsìkò àgé bẹ́ẹ̀ níbẹ̀ kọ́lọ́n kó kàwá pẹ́ni tó sin lọ́n pẹ̀lú bẹ̀rù ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Naam. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọba tó dára padà wá sí agbani wa. Alhamdulillah. Níbi ọ̀rọ̀ ọlá àtòye tí ń bẹ níbi ìkram. Ẹ̀yin bàbá wa ìyá wa náà lẹ́gbọ́ ni. Bọ́lá ọba ṣe ọ̀rọ̀ ìkram gbígbé bẹ́ẹ̀. Ẹ wo bí fàárí ó ṣe máa lọ láàrin ọmọ ènìyàn. Allahu Akbar. Débi pójú ó máa ti mẹ̀kúnnù títí ẹ̀ kò tó ọlọ́lá. Ọlọ́run bá pa gbogbo apọ̀ àtijọba àtẹnitánṣe ìjọba lé lórí àtolówó àti mẹ̀kúnnù bákan náà lọ́lọ́run bá ṣe wà nínú ìkìrámù tàbá wá gbé ìkìrámù náà bẹ́ẹ̀ ìkìrámù tá a gbé nílé wọ̀ àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣe lẹ́yìn ìgbà tá a bá gbé ìkìrámù tó ṣe pé tá a bá máa ṣe ó ṣe ṣe kájì wá bàjẹ́ tá a bá mọ̀ tó jẹ́ pa ìmọ̀ ni àbí túláàsì ni lọ́rọ̀ wá fúyẹ́
àmọ́ tá a bá máa ṣe ká mọ̀ pa àti dáràn ọlọ́run má jẹ́ ká lálàájì gbogbo tí ń lọ lọ́kùnrin lóbìnrin ká dáràn àmín. torí kò yẹ kí àkó rẹ̀ jáde kó lọ fi ra ọ̀ràn Allah. torí pé ọlọ́run ọba tó pàṣẹ hajj ó pàṣẹ ó sì dúró tì ní kò sì yọ̀ǹda ẹ̀fẹ́ nìkan anábì gan tọ́lọ́run bá fi rán sallallahu alayhi òun wa gan sallam. ṣètọ́jú hajj dáadáa òun ló fà ló sọ pé khuzu anni Manasikakum. manasikakum tẹ́ bá fẹ́ ṣe hajj ẹ má fọgbọ́n orí fi ṣe ara ẹ̀mí ànábì ni ẹ ti mú bẹ́ẹ̀ bá ṣe gbọ́ pé mo ṣe bẹ́ẹ̀ náà ni ẹ ṣe kẹ́lẹ̀ ọ̀nà ọ̀la kẹ́lẹ̀ gbádùn láyé kẹ́lẹ̀ gbádùn lálẹ́ kíyámọ̀ ìdí nìyẹn tó ṣe pé àwọn olùmọ́jòkó látara ọ̀rọ̀ ọlọ́run látara ọ̀rọ̀ ànábì wọ́n mú àwọn nǹkan tó jẹ́ màmùnù áàtì àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ fún al-muhrim fẹ́ni tó bá gbé ìkọ̀rọ̀mù pa àgbọ̀dọ̀ bá nídìíyẹ̀ àgbọ̀dọ̀ bá lọ́wọ́ ẹ̀ àgbọ̀dọ̀ bá lẹ́nu ẹ̀ àgbọ̀dọ̀ bá lára ẹ̀ ẹni tó bá ti gbé ìkọ̀rọ̀mù ó gbé ni ó ti dẹni ọwọ̀ ó ti dẹni tí yóò máa ṣọ́ra ara rẹ̀ ó sì ti dẹni tí wọ́n ń ṣọ́ pé lágbájá adúpẹ́ kò ṣeṣekúṣe kò sọ̀sọ́kúsọ kò rìnkúrìn bẹ́ẹ̀ ni ò gbégbèkúgbè ẹni tó bá ti gbé ìkọ̀rọ̀mù léèwọ̀ kí wọ́n ní àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ nínú ìkọ̀rọ̀mù. al-ula. alákọ̀ọ́kọ́ khalqu shari rasi. kí èèyàn ti á gbé ìkọ̀rọ̀mù tán kó má ti ṣiṣẹ́ àjìbù ṣe kó wá màmá kó máa fọwọ́ já irun orí rẹ̀ àbí kó fá orí kó sọ pé erí tẹ̀ tí ń kún mi jù ibi tí ń kún mi yẹn ó wá gbé scissors ó wá gé àbógbé lam ó fi fa èèwọ̀ ni aláàjì ò gbọ́dọ̀ fárí tí ìkọ̀rọ̀mù bá ń bẹ lára rẹ̀. li qawlihi ta'ala. fọ́rọ̀ ọlọ́run ọba tí ń sọ báyìí tọ́lọ́run bá fi ṣe irun gígé àbí irun gígé léèwọ̀ fún oní ìkọ̀rọ̀mù kò tó á jẹ́ torí nìkan gbogbo irun tí ń bẹ lára rẹ̀ ètí ń bẹ lábíyà ni ètí ń bẹ lára ni ìpé ìpéjù ni gbogbo ibi tí irun wà pátá tí ìkọ̀rọ̀mù bá ti wà lára èèyàn ọwọ́ ò gbọ́dọ̀ kán a gbọ́dọ̀ gé ọlọ́ba ń sọ wọn pé. wala taliqu ru'usakum hatta yablugha al-hadyu mahillah. ọlọ́run ní gbogbo ohun tí ń jẹ́ irun orí yín àti gbogbo ohun tí ń jẹ́ irun lára yín ẹ gbọ́dọ̀ fọ́ọ̀kan títí tẹ́ fi rí pé ẹ dógóńgó ṣe hajj báyìí ẹ parí iṣẹ́ hajj báyìí tẹ́ bá parí iṣẹ́ hajj lọ́jọ́ ọdún tẹ́ bá rí parí níjọ́ náà tẹ́ bá rí parí àlàyé máa wá lórí ẹ̀ tẹ́ bá rí parí níjọ́ náà ẹ̀dẹ̀ tó ní òmìnira láti lè fọwọ́ kan irun yín láti lè ṣe gbogbo ohun tó ti jẹ́ èèwọ̀ fún yín tẹ́lẹ̀ nígbà tẹ́ ti bọ́ ìhrámù kalẹ̀. وألغى العلماء بخلق الرأس تكليم الأظافر وقصها. àwọn olùmọ̀ wá jókòó látara ọ̀rọ̀ ọlọ́run àti látara ọ̀rọ̀ anábì wa Muhammad wọ́n ní irun fífá nìkan kọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo èékánná ẹsẹ̀ wa mẹ́wẹ̀ẹ̀wá gbogbo èékánná ọwọ́ wa mẹ́wẹ̀ẹ̀wá ọwọ́ gbọ́dọ̀ kan gbà tá a bá ń bẹ nínú ìhrámù sàwáwò pé òfin láàmù fi gé ni sàwáwò pé òfin tán fi ń rí èékánná fi gbé ni àbáwá tọ́lọ́run bá fi èékánná jíjẹ ṣàdánwò fún tá a mọ́ mọ́ lẹ́nu lẹ́ẹ̀mẹ́wàá láti jẹ èékánná kọ́lọ́n kó ṣọ́ wa níbẹ̀ ó wá wà ní ìhrámù tán ló jẹ́ pé èékánná ọwọ́ rẹ ló sọdorin ló ń jẹyìn ramuramu èèwọ̀ ni o gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà tó òfin ní fi ṣe nínú pé òun máa ṣe èèwọ̀ ni bá a bá wà mọ̀ tí gbàgbé bá wọ̀ torí pé ìgbàgbé máa ń wọ̀ àwọn olùmọ̀sọ̀rọ̀ lórí ìyẹn náà pàápàá àmọ́ wọ́n ní káfà ìkárẹ́ èékánná tẹsẹ̀ ni tọwọ́ ni tábà ní ìhrámù èèwọ̀ ni àgbọ́dọ̀ dédìí ẹ̀. àtàníyà. eléèkejì. ìsìnmáàlù ti bí bàdà akíndìlẹ̀ ìhìrọ́m. a ti wá gbé ìhrámù bó ṣe lẹ́yìn ìgbà tó wẹ̀wẹ̀ jánábà rẹ̀ tó wẹ̀ kó tó gbé ìhrámù o lẹ́tọ̀ọ́ pé kó lo pàfẹ́n kó tó gbé ìhrámù tó bá wẹ̀ jánábà rẹ̀ bó ṣe kó tó gbé ìhrámù o ṣe kí ni o lẹ́tọ̀ọ́ wípé kó lo pàfẹ́n o wá rí lò o ti wá wẹ̀rẹ̀ bó ṣe o ti wá gbé ìhrámù o ti fi tìsàlẹ̀ sí o ti fi tòkè sí ìgbà náà ló pé ìrántí lo pàfẹ́n ló ṣe wá gbé pàfẹ́n jáde èèwọ̀ ni a kì í lò níbẹ̀ yẹn. sàwọn fi tàbíyí àwọn bàdánìyí àwọn fi àkìlẹ̀. ó ti dèwọ̀ rẹ nínú ara rẹ ó dèwọ̀ rẹ fáṣọ tó ti gbé sára tó ti wọ ìhrámù rẹ pẹ̀lú àníyàn umra ló fẹ́ ṣe ni àníyàn ájì tó fẹ́ ṣe ni tó ti gbé ìhrámù rẹ pàfẹ́ẹ̀ lílò ti dèwọ̀ fún ẹ o ìwé alálàájì ó ti di èèwọ̀ fún ẹ àti ìwọ alálàájà ó dèwọ̀ fún yín tẹ́lẹ̀ àti pé tẹ́lẹ̀ pàfẹ́ẹ̀ èèwọ̀ ní fóbìnrin náà tẹ́lẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ká tó bá sọ pé tó wá gbé ìhrámù gbùṣe ìgbà yẹn ló ti tẹ̀rí pé òun ò tí ì lo pàfẹ́ẹ̀ tí n bá lo pàfẹ́ẹ̀ nísì ń máa ṣàyàn ni ń máa rùn ni rárá ó ti dèwọ̀ fún ẹ. òfin takun sí ìlì. àmínú omi tó tún fẹ́ padà fi ṣínra ní lẹ́yìn ìgbà tó ti gbé ìhrámù òru wa mú ẹ ó fẹ́ ṣínra ó wá dọ́gbọ́n bu pàfẹ́ẹ̀ díẹ̀ sínú omi yẹn
òdọ́gbọ́n bó pàfihàn díẹ̀ sínú omi èèwọ̀ ni. أو في أي شيء يكون. àbọ̀ wá lọ ra èso kan tó mọ̀ pé èso náà máa òórùn pàfẹ́n ó ra èso kan tó èso náà torí àwọn èso mi máa ní òórùn pàfẹ́n èyí ni wọ́n rà tó ń jẹ tó sì mọ̀ pé pàfẹ́n ń bẹnu ẹ̀ bíi manga ní sí manga mi máa ní kíni o a máa ní òórùn pàfẹ́n ẹ̀rí bẹ́ẹ̀ àwọn èso pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi tí máa ní òórùn pàfẹ́n èèwọ̀ ní fàlàjì lẹ́yìn ìgbà tó bá ti gbé ìkọ́rọ́mù pé kó jẹ àbọ̀ wá máa kó lọ́ọ́ ra orin tó lóorùn pàfẹ́n èyí ló wá ń jẹ lẹ́yìn ìgbà tó ti gbé ìkọ́rọ́mù ìwọ ni fún ẹ. fàṣìmọ́lù ti fi muharramu fil ihram. gbogbo ohun tí ń jẹ́ nǹkan olóòórùn pátá èèwọ̀ ni fẹ́ni tí wọ́n ti gbé ihram. àtàlídà. ẹlẹ́kẹ̀ẹ́ta. àlìṣìmọ́. òun náà ni ká bóbìnrin lò ìbóbìnrin lò tá a sọ yìí èèyàn ò lè rí ṣìnà ṣe lọ́hùn èèwọ̀ ni ṣìnà tẹ́lẹ̀ ìbóbìnrin lò ní pé àwọn tí máa ń gbé ìyàwó wọn dání àwọn tí máa ń lọ sí hajj pẹ̀lú ìyàwó wọn kò máa lérò pé oníyìgì mi ni ẹlẹ́tọ̀ọ́ mi ni alájà kí ni ètè balẹ̀ wọ́n jẹ́ nkúrọ́ fún ìkọ́rọ́mù lásìgbé yìí ìjà wọ hòtẹ́ẹ̀lì wa ká padà jáde kí n lọ́gbọ́n ránù èèwọ̀ ni o èèwọ̀ ni o alájì má dán o alájà bẹ́sù bá fẹ́ gun ọkọ̀ ẹ̀ bá sọ́wọ́ ẹ̀ bá mi kọ̀ fún lẹ́ẹ̀kan náà kò pè sàkíyèsí ẹ̀rí bẹ́ẹ̀ àbí ó jẹ́ pé alájì ìyàwó ẹ̀ pápá tó mú lọ ní wàhálà bá olójú kò mú ọ lọ ní tó bá ti rí ẹ ní àwọn fọ́múlà kan báyìí wàhálà ti máa ń bá tó bá fi ìlọkulọ̀ lọ ẹ̀kọ́ fún ni o. Liqawli ta'ala. Ọlọ́run bá ń sọ báyìí fún wa náà Al-Qur'ani. Faman farada fihinna al-hajja fala rafatha. Wala fusuqa wala jidala fil hajj. Ọlọ́run ní faman farada fihinna al-hajja. Ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó bá ti gbé rámì rẹ̀ fún hajj tó ti dání àpò òun ti hajj lọ́wọ́ fala rafatha. À ń pòkùrù mọ́bìnrin kan ò sínú ọ̀rọ̀ rẹ̀ mọ́. À ń pòkùrù mọ́ kò sínú ẹ̀ mọ́. Ó fi ẹnu sọ ni. Ó fọwọ́ sọ ọ́ ni ó ṣe bákanbàkan tó fi rádùn lára obìnrin ni èèwọ̀ ni fẹ́ni bá ti gbé ihram. Annahu la yajuzu lil muhrimi an yatajawwaza fi ihramihi. gẹ́gẹ́ bó ṣe jẹ́ èèwọ̀ wípé ká má pòkùrù mọ́bìnrin bẹ́ẹ̀ náà ni ó tún jẹ́ èèwọ̀ fún wa pé hajj lẹ́wádé ó wá rọ̀ mọ́bìnrin kan tó wù ẹ́ ó ti wá wá díẹ̀ wípé tọ̀ kò lọ́kọ bó ṣe ń lọ nì kódà àníyàn ọkọ níní ó wà nù tó torí ẹ̀ wọkọ̀ wá Mọ́kà òun fẹ́ agbọ́lọ̀ wọn bá sọ ìwọ wá wà nù ìkìrámù òun náà wà nù ìkìrámù tí ìparí ṣe ájì rárá wọn ní màìdíyà wàláhì kí n má pọ̀rọ̀ fún ẹ láti ilé mo ti ń lákèésí rẹ ó yá ìlóbìnrin ó dùn ún wò bírú rẹ bá wà pẹ̀lú ẹ ní déédéé ní ẹ wá sọ òun náà ó wá gbà àtànjẹ ó wá rí pé tọ̀ kí mò ń wà lọ mò ń wọ́wọ́ lọ mo pàdé yìí ní tí mo torí ẹ̀wọ̀ kọ̀ wá náà nìyẹn tí n bá sì fi lọ́ọ̀kì àkọ́kọ́ ilẹ̀ nísì ó gbọ́ náà nù ní ó wá lọ pe ìmáàmù kan àbó lọ pe àfáà kan wípé tọ́ ẹ wá jókòó igi fún wa kódà tá a bá tún so igi náà ńlẹ̀ mímọ́ ń bí igi náà yóò lálùbáríkà èèwọ̀ ni o ìmáàmù má torí rìal tán fẹ́ ná fún ẹjọ́ náà má torí rìal tán fẹ́ ná fún ẹjọ́ náà kó lọ dáadáa kú dálẹ̀ o alájà ntẹ́ fẹ́ ṣe kò tọ́ súnà kò bófin Ọlọ́run bá mú o. Wala yajuzu an yubashira min babi awla. kó wá jẹ́ pé ẹ ti wá sọ bẹ́ẹ̀ abẹ́ wà lẹ́nu pé ń tó lọ́wọ́ ẹ wá lọ bọ́ sẹ́yìn kùlé kan ní Mínà abẹ́ lọ bọ́ síbì kan l'Árafá abẹ́ lọ bọ́ síbì kan ní Mẹ́kà gangan tẹwà tẹ gbé ìhrámù ẹ wá ń lọ jẹ ahọ́n ara yín ẹ wá ń lọ kíṣì ara yín èyí tó ń jẹ́ níwọ̀nba ẹ̀yin tó jẹ́ pé inú pípò náà tún sì ń dé Mẹ́kà ẹnìkan wá tìlú òyìnbó wá nínú àwọn ọkùnrin kan tó ti lọ bí ọdún mẹ́rìndógún ìwọ wá láti ilé ẹ wá pàdé ara pé lágbájá kọ́ ni Allahu Akbar jẹ́ àṣetọ́ lóyìnbó ẹ wá ń dì mara yín ẹ wá ń jẹ ahún la hawla wala quwwata illa billah. àkọ́kọ́ náà okùn yẹn tẹ́ kíyàn okùn àwọn ajá ni kì í ṣokù àwọn mùsùlùmí kì í ṣokù mùsùlùmí tọkùnrin kọkùnrin kó lè mọ obìnrin fi kí èèwọ̀ nínú Islam nǹkan àṣà tí ìṣe tiwa la gbà máṣà ẹ̀rọ obìnrin mùsùlùmí ọkùnrin mùsùlùmí ẹ̀yàjẹ́ àṣetò lóyìnbó àwọn tó sì gbé kíní ẹ̀ kalẹ̀ ìdọ́gbọ́n máa jètè ìyàwó oníyàwó náà fi gbé kalẹ̀ àwọn kọ̀mùnísì ló gbé kalẹ̀ ẹ̀ bá máa béèrè di ibo ni gbogbo nǹkan ti wá àwa kàánù kéwù ni ibo ni wọ́n ti gbé wá ọgbọ́n òní wọ́n dá lágbájá ìyàwó ẹ̀ yá yìí lágbájá ìyàwó eléyìí ò yá yìí ẹni bẹ́ẹ̀ wọ́n wá rò pé bóòlá ṣe ẹjẹ́ agbókù kan kalẹ̀
ká máa fi dì mọ́ àwọn ìyàwó ara wa ká máa rí adùn táwọn ọkọ wọn rí lára wọn. arọ́bà àlú méjì rí ọba àlú méjì nígbà tí wọ́n pàdé láyé bọ́ọ̀lù ọba tọ̀hún ìyàwó àgbàlagbà ló nílé kò yé àfàmìdù ìyàwó àgbàlagbà ló nílé kò rádùn obìnrin dáadáa lára ẹ̀ ó wá dé ìlú tán ti lọ gbá bọ́ọ̀lù ìyàwó ọba ìlú tán lọ ó wá jẹ́ obìnrin sàngbànà wọ́n dì mọ́ra wọ́n wà pẹ̀lú ara bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣe ìṣẹ́jú márùn-ún. Allahu Akbar. ìwọ̀n àyà gbogbo ayé lẹ́nu pé ṣé okùn náà lè táǹkì ní àbótítún mùtùmá mi ìdání. Allahu Akbar. alálàájá ẹ máa lọ dánrú ẹ̀wò nínú ìkram tẹ́ bá dánrú ẹ̀wò nínú ìkram ájì yìí ti bàjẹ́ ájì yìí ti mẹ́hẹ ájì yìí ti kàbùkù ẹ̀yin náà sì dẹ̀lẹ́tẹ̀ níwájú ọlọ́run. Ar-rabi'. ẹlẹ́kẹ̀rin. qatlu as-sayd fil ikhram. qatlu as-sayd fil ikhram èyí tó tún jẹ́ èèwọ̀ fún alálàájì nígbà tó bá ti gbé ìkram òun náà ní pé kò gbọdọ̀ ṣọdẹ ní maka nílé ìkram lápèjúwe ẹ̀dẹ̀ ṣe gẹ̀ẹ́rẹ́gẹ̀ ẹ lọ dé Mínà ẹ wá dé Mínà ìmìnà ó wá jáde lọ rí pápá Mínà pé kò tẹ̀ lọ gba tẹ́gùn káti ẹ̀ fi Mínà ńlẹ̀ torí àtẹ̀rí pápá ń bẹ̀ ó ṣiṣẹ́ ẹ ṣe gẹ̀ẹ́gẹ̀ wọ́n lọ dé àràfá tẹ́lẹ̀ inú ọ̀dàn ni ó wá wà ní ìkọ̀rámù òkété kan wá ń sáré lọ níwájú òkété rèé ní Mẹ́kà tí mi fẹ́ràn òkété ṣeré ó wá lé òkété títí ó pa òkété ó wá gbé wá pé ẹ bá mi sún ó ṣọdẹ nìyẹn o kọtí ló sọ ẹdì èèwọ̀ ni àìpa nǹkankan àbówárẹ yẹlé ó fẹ́ràn ẹyẹ jíjẹ tẹ́lẹ̀ gbogbo ibi tó ti ìsọ adìyẹ ló ti fẹ́ràn tẹ́lẹ̀ kó máa gbà ó wá rí ẹyẹlé wá rí pé ẹyẹlé yìí máa gọ̀ ó títí mo fi dọ́dọ̀ ẹ̀ ó wá mú ẹyẹlé wá lọ́dún mú ẹ̀ kọtí ló sọ ẹdì ibi tó wá burú jù tọ́pọ̀lọpọ̀ èèyàn lákèésí sí tá a fẹ́ pè ẹ̀yìn àgbèrò sí ni ibẹ̀ ládé yìí tá a fẹ́ pè ẹ̀yìn elétò Mákà sí òun ládé yìí ìkó alálàájì gẹ̀ẹ́rẹ̀ lóru kó ní Mínà lọ sí Àràfá yàmùyàmù ò gbọdọ̀ jẹ́ alálàájì o tí yàmùyàmù bá ń jẹ́ alálàájì èèwọ̀ ní kápá o èèwọ̀ ní kápá ìdí eléyà ń bẹ̀ wá ni o a sì ń pè ọ́sá kíyèsí ni o ọ̀rọ̀ ájì létò tẹ́ bá fẹ́ kó àwọn èèyàn kó ní Mákà ọjọ́ kẹjọ láàárọ̀ ni wọ́n wí yọmù samin wọ́n gbọ́dọ̀ kí àsùbá ní Mákà láàárọ̀ nínú ìkọ̀rọ̀mù wọn tán gbé wọ́n máa lọ sí Mínà díẹ̀díẹ̀ ètò dájú ni pé wọ́n dọ̀hùn kágo mẹ́wàá tó lù bàbá dé Mínà ní ibẹ̀ ni wọ́n wà àkíyèsí là ń pè yín sí torí gbogbo gbàtẹ́ bá fèèlì ibìkan fún ẹ̀yin lẹ́lẹ́ṣẹ̀ ẹ̀yin elétò Mákà ẹ̀yin lẹ́lẹ́ṣẹ̀ kò sí nǹkan tó ka láàjì mẹ́ ìdí tí mo fi ń ṣàlàyé yìí ni pé mo lọ àìmọye tó jẹ́ pé àwọn àṣìṣe yẹn máa ń wáyé ànábìsì ni tẹ́ bá burilé ètàpù kan tẹ́ ẹ̀ lo ètàpù náà gbogbo alálàyé tẹ́ bá kó lọ ẹ pẹ̀ràn fún wọn fitana ni. Allahu Akbar. ẹ̀yà àfà ẹ tì mí lẹ́yìn lé ọ̀rọ̀ yìí ni o ẹ má ṣe mọ̀náfìkì o tán bá fo ètàpù kan dá tí wọn ò gbá alálàyé lọ ètàpù náà lágùú ẹ̀ tán bá fò ó dá gbogbo alálàyé kò bá jẹ́gbẹ̀rún kan tó wá jẹ́ pé nìkan ló fọwọ́ sọ̀yà ló dárú ẹ̀ o ẹ pẹ̀ràn fún wọn fitana ni. Allahu Akbar. tọ́ alálàájì wọ́n wá gbọ́n gẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n dé Mínà ẹ̀tọ́ gbogbo alálàájì àtàlálàájì àtàmá gbédé kí wọ́n má bàa ṣe kọ́tìlù sọ èdè kí wọ́n má bàa ṣọdẹ yàmùyàmù ẹ jẹ́ kí wọ́n sun Mínà wọ́n wá kí àsùbá ní Mínà láàárọ̀ tí ń jẹ́ ọjọ́ àràfá ni ìgbà iná tó lẹ́tọ̀ọ́ kán bẹ̀rẹ̀ sí lọ àràfá ẹ̀gbọ́n àfá mi ìgbà iná tó lẹ́tọ̀ọ́ kán bẹ̀rẹ̀ sí lọ àràfá gbà yẹn ilẹ̀ ó ti mọ́ yàmùyàmù gbogbo wọ́n ti wábi kan gbà àmọ́ tẹ́ bá gbé alálàájì lórí pé yá àràfá ẹ̀sìn mọ̀ pẹ́tẹ́ láàjì bá gbọ́ àràfá inú ọmọ dùn ẹ wá jí wọn lágo kan òru ago 12 òru ago 2 òru ago 3 òru ẹkùn ọlọ Mínà wọ́n wà dé àràfá nínú òkùnkùn yàmùyàmù bíi 15 ó lè bà sí alálàájì lára èèwọ̀ sì ni kó pa ayọ̀kan nínú ẹ̀. Allahu Akbar. atẹ́gùn náà ní ká fi fẹ́ wọn dànù a tún fẹ́ wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọn ò ní kan lápá. Allahu Akbar. àbíká lé wọn tí wọn ò ní kan lápá nígbà tó ń pẹ́ ilẹ̀ gbé wọn débẹ̀ lóru. Allahu Akbar. tẹ́ bá gbé wọn débẹ̀ láàárọ̀ gbogbo wọn kíní wọn ìpọ́kọ̀ tí wàá bí kan gbà. ẹ̀díbẹ̀ àbí wọn wà níbẹ̀ ejò kan rìn bọ̀ wọn ò gbọ́dọ̀ pa. Allahu Akbar. wọn yẹra fún ni. dáadáa àwọn sọ lẹ́yìn àmọ́ tí yóò lè dànù àbí àkéèké kan ti sá pamọ́ sábẹ́ àwọn tàbí ìtàn kó síbẹ̀ wọ́n rí àmọ́ ńgbà tẹ́ bá gbé wọn débẹ̀ lóhun torí bẹ́ẹ̀ abẹ́yìn torí tọ́lọ́hun ni o
ẹ̀yin elétò Mẹ́kà ẹ má bẹ̀rù èèyàn ju Ọlọ́run ọba lọ ẹ sì má parọ́ máa ń pè ìjọba Saudi ní ó yá kí á lọ ìjọba Saudi ó mòfin o ìjọba Saudi mòfin wọ́n ti kó mọ́tò sí disposition yín ẹ̀yin lẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ ṣe organize ẹ̀ tẹ bá jí àwọn èèyàn látago 4 tí wọ́n múra tán wẹ̀ tán gbé ìkọ́rámù wọn padà láàrin ìgbà náà àṣùbà ọ̀tọ̀ ní nǹkan bí aago 5 sí aago 5 kọjá ìṣẹ́jú 15 gbogbo arákìrun ẹ sì bẹ̀rẹ̀ sí kó wa lọ díẹ̀díẹ̀ bó jẹ́ pé aago 12 àbí aago 10 náà la tó dára fa adébẹ̀ náà nìyẹn gbogbo nǹkan ó sì lọ lérè tápù ẹ̀ àmọ́ ń gbà náà lẹ́ẹ̀ma sọ ẹ́dìdé wìrìwìrì tẹ bá kó èèyàn kan lọ tó bá lọ dára nǹkan kan lọ́hùn ọ̀run yìí ló dá sí. Qala ta'ala Ọlọ́run sọ báyìí fún wa. ya ayyuhalladhina amanu la taqtulu sayda wa antum hurum. Ọlọ́run ní gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ bá ti gbé ìkàrámù yín ẹ gbọ́dọ̀ ṣọdẹ ẹ gbọ́dọ̀ ṣọdẹ yàmùyàmù ẹ gbọ́dọ̀ ṣọdẹ òkété ẹ gbọ́dọ̀ ṣọdẹ gbogbo ohun tí ń jọdẹ pátápátá tí ó mú ẹ̀jẹ̀ jáde lára àwọn nǹkan tẹ́ ń pa ní èèwọ̀ ni oníkàrámù kì í gbé. al-khamisa min al-ma'zurati al-khassati bir-rijal. àwọn tó wá jẹ́ èèwọ̀ fáwọn ọkùnrin nìkan la fẹ́ mẹ́nu báyìí. labsul qamisi. alálàájì tó gbé ìkàrámù kò gbọ́dọ̀ wẹ̀wù kò gbọ́dọ̀ wẹ̀wù àbí wọ́n ara ìkàrámù kan bí ẹ̀wù ló wá gbé yín wọ̀ gẹ̀rẹ̀jẹ̀ náà yọ apá fún wọn yọ kíní bọ́tìnì fún ló wá gbé yín wọ̀ pé ṣe bí ìkàrámù lòun náà gbà tó ti ló kọ ìkàrámù dákun àwọn ìtàn ń tà láṣọ lọ́tọ̀ọ̀tọ̀ ó ní ládájú ètò lọ́mú yẹn lọ. wal-baranis. bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé tọ́ kí ni ká ti á gbọ́ nísìnyí pé abẹ́ mi yóò máa gbọ̀n jọlọjọlọ ó wà lọ́wọ́ pátá kékeré kan ó gbé sábẹ́ èèwọ̀ ni o alálàájì ìwọ̀ sílípù o alálàájì òye sábà ń tẹ́ ń sàlẹ̀ o orí bẹ́ẹ̀ rárá aṣọ ìkàrámù méjì yẹn náà ni kò mú kó fi nǹkan fi dápáńtá fi sápáńtá kó fi tọ̀ ń ṣe kí ni o kó fi bú ọrùn. wasarawi. bẹ́ẹ̀ náà ni alálàájì ìwọ̀ ṣòkòtò gúngùn kọ́ sọ pé ẹ̀yẹn tí ń bá wọ ṣòkòtò gúngùn nísìn ìtàn mi ó bò ó sàráwì lè wọ̀ ni wàlà àmáyìmù bẹ́ẹ̀ náà ni ìmáàmù ni mí mo ti fi láwà ní wíwé fi kọ́ra nílé ilé máa wé láwà ní má dán o wal-khaffafa. bẹ́ẹ̀ náà ni tí ń bá wọ ẹ̀wù kékeré sísàlẹ̀ àwọn síngilẹ́tì tí ń bá wọ̀ sísàlẹ̀ ẹ̀yìn máa ń rí bákànbàkan ara mi èyí kógiri èèwọ̀ ní fàlàlájì. liqawli sallallahu alayhi wa sallam. anábì sọ báyìí fún anú ọ̀rọ̀ rẹ̀ wípé. la yalbasul qamis wala al-baranis wala sarawil. anábì ní gbogbo ẹni tó bá ti gbé ìkàrámù rẹ̀ a gbọ́dọ̀ bá ṣòkòtò nídìí rẹ̀ a gbọ́dọ̀ bá pátá nídìí rẹ̀ a gbọ́dọ̀ bá ẹ̀wù lọ́rùn rẹ̀ gbogbo ohun tó jẹ́ èèwọ̀ ni a gbọ́dọ̀ bá lọ́rùn ẹni tó bá ti gbé ìkàrámù. illa annahu sallallahu alayhi wa sallam istasna man la yajidu izaran falyalbas sarawil. anábì wá rí pé tọ́ ó ṣeé ṣe kí àṣírí alálàájì má bòde bẹ́ẹ̀. Allahu akbar. àbó ṣeé ṣe ibi tó wẹ́ lọ ra aṣọ ọ̀kan lórí kò wá rí èyí tó fẹ́ fi ro sísàlẹ̀. Allahu akbar. ó wà dáadáa kò rí ká gbọ́yé o. wà dáadáa. ó wà dáadáa agbára rẹ̀ ọ̀ka ló fà yín tẹ́fẹ́ ráwọn èèyàn lọ́mọ́ka ẹ dákun ẹ fún wọn lówó tòótọ́. Allahu akbar. ẹ fún wọn lówó ẹ̀ràn lọ́wọ́ agbára tọ́lọ̀ ti fún yín pé èèyàn mẹ́wàá lè fẹ́ràn lọ ẹ̀ràn àmáhùn lọ. Allahu akbar. ẹ̀ràn àmáhùn lọ àwọn èèyàn mọ́hùn tẹ́ bá sì ràn lọ náà ẹ fún wọn lówó tòótọ́ torí wọ́n rẹ̀ ẹ̀ràn tán bá dọ̀hùn. Allahu akbar. wọ́n sì ra aṣọ ìkàrámù nú ẹ̀ ẹlòmíì lè jẹ́ pé aṣọ ìkàrámù méjì ni ó rà tó bá lò kan fún múra yóò lò kan fún ájì ẹ fún wọn lówó ẹ ràn wọn lọ́wọ́ ọba tó ràn yín lọ tẹ eré òbíyé wọn ẹ fi ètò gbóná fi kùn kálájì máa adémákà tán kó máa táràrà kó máa wá wòkè kó wá rí ọ̀kan rà kó máa rí èkejì rà ànábì nírú eléyẹn tó bá rí ṣòkòtò tó bá wọ̀ kò burú kúrò àlè ní kó rìn olókòkò Allahu akbar. àlè kó rìn olókòkò. wa man lam yajid. ẹni tí ò bá rí. na alayni falyalbas al-khuffayn. torí pé ànábì ní ó da ó tún adémákà tán bàtà kan náà tó mú lọ wọn ti jí kó ní haram. Allahu akbar. wọn àti ẹ̀tún wáyé jí kó pé àwọn bá bọ́ bàtà ẹni tí ò bá mú dání àwọn tí ń gbálẹ̀ gbó wọn lọ dànù ni. kò wá rí kankan tí ó wọ̀ ó wá ní khuffayn ó ní bọ̀sẹ̀ tá a wọ̀ fi ṣe tá a máa mú àbí fi kírun alábìnrin tó bá wọ̀ fi rọ́pò bàtà kò sí láì fi ń bẹ̀. Allahu akbar. kò sí láì fi ń bẹ̀. wa min al-ma'zurati allati takhussu bin-nisa'i khassa. kẹwàá rí gbogbo ohun tó tún jẹ́ àwọn eléyìí tá a sọ ó jẹ́ ẹ̀ṣà fún gbogbo ìran ọlọ́kùnrin láyé kẹwàá rí tó jẹ́ ẹ̀ṣà fún àwọn obìnrin. an-niqab. náà ni kóbìnrin wá wọ hijabu rẹ̀ tán kó tún bojú kó bomú. kóbìnrin ti wọ hijabu tán kó wá bojú rẹ̀ kó bomú ká má mọ̀rú ta ní bẹ́ńbẹ́ àbí kóun náà
kí ààyè mímí ó má sí jù bẹ́ẹ̀ náà lọ àbí kóhun náà kó má ríran jù bẹ́ẹ̀ náà lọ Ànábì ní pé obìnrin tó bá fẹ́ lo hijabu tó bá fẹ́ wọ ìhàrámù kó yọ nìkọ́ọ̀bù kó gbẹ̀yìn kó náà. wa ma hukumu man fa'ala ma'zuratil ihram nasiyan aw jahila. kí la wá ń pè ní nìkọ́ọ̀bù ó ṣeé ṣe kó má yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn. wa huwa an tughtiya wajhaha. òun náà ni kóbìnrin tó wá bo gbogbo ojú ẹ̀ mọ́lẹ̀ kó jẹ́ pé ọ̀nà ojú nìkan ni ó sílẹ̀ pẹ̀lú ọ̀nà mú nìkan Ànábì ní rárá kò sí yẹn nínú iṣẹ́ ìhàrámù gbogbo fáwọn obìnrin o kò sí yẹn pẹ̀lú gbogbo ohun tó ti jẹ́ èèwọ̀ tẹ́lẹ̀ bí kó má lo parfum bí kó má kíìsì kó má ṣe kí gbogbo ẹ̀ náà àmọ́ àwọn eléyìí jẹ́ ṣàfáwọn obìnrin. wa tabda'u li 'ayniha máa yá ń zòrò bìí kó a sílẹ̀kùn kó tí ojú rẹ̀ kalẹ̀ tí ó máa fi rí ìran tí ó fi jàǹfààní fóun náà ẹ̀rí pé torí inú ọ̀gọ́ ọ̀rọ̀ èèyàn ní ń lọ nínú ọ̀pọ̀ èèyàn ní ń lọ ẹ̀rí bẹ́ẹ̀ àmọ́ tó wá sọ ìsìsìnáwó tó wá táwọn olùmọ̀ sọ wípé kó tó wá padà lo nìkọ́ọ̀bù yẹn tó wá ń pé àárín ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló wà tó bá lo nìkọ́ọ̀bù ẹ̀ kò sí láì fi bẹ̀ àwọn olùmọ̀ tún sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà. wa hukmu man fa'ala ma'zuratil ihram nasiyan aw jahila aw mukriha. ó wá yẹ ká gbára wa láàyè ó yẹ ká fúnra wa nísìnyí díẹ̀ torí pé ìsìlámù ẹ̀sìn tó dání ìsìlámù yìí ṣe ẹ̀sìn tashdid ẹ̀sìn tí máa mú nǹkan líle kókókókókó pé ètò yìí iná òtò yìí yà rárá. kí wá ní ìdájọ́ àwọn tó bá ṣe gbogbo ohun tá a sọ fún pé ilé ìkọ́rọ́mù ò gbọ́dọ̀ ṣe yìí ẹni tó bá ṣe tí ò rántí ṣe tó gbàgbé ẹni tí àìmọ̀ ó jẹ́ kó ṣe àbí ẹni tí túláàsì jẹ́ kó ṣe kí ni ìdájọ́ hajj rẹ̀. wa binisbati liman fa'ala hazihil mahzurati nasiyan aw jahila fala shay'a alayhi. gbogbo ẹni tó bá lọ ṣe àwọn nǹkan tá a sọ pé jẹ́ ìwọ̀ yìí o rántí ìwọ jèékánná o wá mọ́ ọ lọ sẹ́nu lẹ́yìn ìgbà tó ti gbé ìkram ló jèékánná àbí wọ̀ kan tẹ́rí ń hún tó rántí mọ́ pé ní ìkram ló wà o wá kọ eré irun wá jábọ́ àbí bẹ́ẹ̀ kọ́ àbí gbogbo nǹkan tó jẹ́ ìwọ̀ fún ọ ní ìkram tẹ́lẹ̀ ó lọ ṣe kan náà sì ya lẹ́nu tó gbàgbé àbó onímọ̀ nípa rẹ̀ o gbọ́ wàásí kankan nípa hajj kó tó gbọ̀nà hajj lọ àwọn mukrihan àbí wọ́n túláàsì yẹ fi ṣe lápèjúwe nísì wọ́n fẹ́ gbé alálàájì kó ní Mínà lóru lọ sáràfá tí ó wù fẹ́ ẹnu rẹ̀ mọ́ bá wọn lágídí o aláàjì má bàa lágídí àwọn tó túláàsì ẹ̀yẹn tá mọ̀ pé kò dáa yẹn tá ń ṣe ọ̀run wọn lẹ̀ṣẹ̀ wà má bàa lágídí tẹ̀lé wọn kó má jẹ́ pé èyàn lẹ́mọ̀ á fi ṣe fàǹfà náà wọ́n ti ní àgbọ̀dọ̀ lọ wọ́n ti ẹnìkan ọ̀ràn ẹbẹ̀ o. mukrihan bí túláàsì bá dé fún nǹkan kan tá fẹ́ túláàsì ẹ̀ fún nǹkan kan níbi tí hájì tẹ̀lé wọn kò tó àkàtù fọlọ́n kò sì máa lọ́nà. ọlọ́run máa ń sọ fún anú àgbáni. walaysa alaykum junahun fima akhtatum bihi walakin ma ta'ammadat qulubukum. ọlọ́run máa ń sọ fún walaysa alaykum junahun fima akhtatum bihi ọlọ́run ní kò ṣẹ̀ṣẹ̀ fún yín níbi a ò sì ní fìyà jẹ lórí ẹ̀ lórí ntẹ̀ bá sì ṣe tí kì í ṣe pé ẹ̀ máa ń mà tí kìí ṣe pé ẹ̀ máa ṣe pé kí ni wọ́n ní ká má lo parfum èmi ń lo parfum jù èmi ń lo parfum jù wọ́n ní ká má re ìkànnà yóò máa gún mi lẹ́sẹ̀ ń lò ó jù wọ́n ní ká má gẹrun èmi ń gẹrun jù walakin má ta amádọ́tí kò lóòbò kan tẹ́ ẹ bá máa tẹ́ ẹ fagídí tẹ́ ẹ fìfẹ́ inú ṣe nìkan lájẹ ní àṣẹ o àmọ́ èyí tẹ́ ẹ bá mọ̀ àbẹ́ ẹ gbàgbé àbí túláàsì dé tẹ́ ẹ bá ṣe bísímìlà. wa qala ta'ala fi qatli sayd. ọlọ́run wá ń sọ fún wa níbi pé ká má ṣọdẹ ní Mákà. Ya ayyuhal ladhina amanu. ọlọ́run ní àpẹ̀yìn olùgbàgbọ́ òdodo. La taqtulu sayda wa antum hurum. ẹ má dán o láti ṣọdẹ ńgbà tẹ́ bá ti gbé ihram. Wa man qatalahu minkum muta'ammidan. ẹni tó bá màámà tó sọ pé ẹyẹ ilé mo ti jẹ́ ó pẹ́ ẹyẹ ilé ní lọ yìí abẹ́ ẹni tó bá màámà yàmùyàmù yìí ló mú mi lẹ́jẹ̀ jù máa jẹ́ kó lọ ó de pa ló bá pa. fajaza'u mithla ma qatala minan ni'ami. ọlọ́ni ẹ̀san tá a san fún eléyẹn náà ni déédé ẹ̀san nǹkan tó bá pa déédé ẹ̀san nǹkan tó bá pa déédé bí kíní ẹ̀ ṣe ní kí mà tó lọ́dọ̀ ọlọ́run náà láti ṣe kíní kù àbí n tí ó fi tánà yá mú nǹkan tí ó ṣe déédé nǹkan tó ṣe fi tánà kọ́lọ́n tó lè ṣe kíní o kọ́lọ́n tó lè foríjì. jàmọ́ ọlọ́run ó ṣamọ̀nà wa. àmín. iṣẹ́ tí wọ́n gbé fún wa la ṣe yìí o gbogbo tá a sì ṣe yìí a ṣe eléyìí láti lè fi pera sákèésí tá a bá gbé ìkọ́rọ̀mù iṣẹ́ wo ló yẹ ká ṣe
àwọn kí ló jẹ́ èèwọ̀ fún ní ihram òun la ṣàlàyé fúnra wa òye òní wa ń bẹ níbi pé tọ́lọ̀ bá ní ká gbé ihram láti lè ṣàlàyé fún ọmọ aráyé pé bákan náà la jẹ́ ẹnìkan ò ju ẹnìkan lọ ọlọ́run fàpẹẹrẹ àlùkìyámà fi hàn wá pé bá a ṣe dìde nìyẹn àtọlọ́lá àtolòṣì àtolórí ibú àtolóríire gbogbo aládìde lókòkò àmú nǹkankan wáyé bẹ́ẹ̀ náà aládìde lálùkìyámà lẹ́yìn tí ò ní ṣe kíni o lẹ́yìn tí ò ní mú nǹkankan lọ iṣẹ́ kó wá ìwà kó wá ní ó máa wá kó wá yọ níwájú ọlọ́run làwọn ará àlìjáná ọ̀rá àlìjáná ọ̀ àwọn tó fẹ́ lọ́nu náà ò lọ́nà ọlọ́mọ ṣe àlọ́mọ náà mọ́ ṣe wá lẹ́ran àyà láyé mọ́ ṣe wá lẹ́ran àyà lálùkìyámà abídé àsìkò yìí fi ṣàdúrà fọ́mọ ìyá Alhaji Abdulrazak ọlọ́mọ bọ́lá ẹ̀jẹ̀ ọlọ́mọ dọ̀rọ̀ ẹ̀rú Alhaji Musa ọlọ́mọ fọ̀rọ̀ má fi wọ́n lẹ̀ gbogbo àwọn tó jẹ́ alágbèéga ní Islam yìí tí wọ́n yọ ọgọlọ́gọ̀ owó jáde ogunlọ́gọ̀ owó jáde tí wọ́n fi rán àwọn èèyàn lọ sí Maka tá a lè máa dárúkọ wọn láì tá a wà yìí ọlọ́mọ àbùkún láwọn ọlọ́mọ àṣàgbéga fún wọn má jẹ́ kọ́rọ̀ wọn dàrú láéláé má jẹ́ kọ́nà dí mọ́ wọn má jẹ́ kọ́n rèrè nǹkan ṣe láyé àti lálẹ́ kíámà la ilaha illallah gbogbo alárajì tó fẹ́ lọ lọ́kùnrin lóbìnrin nínú gbogbo òjò yányá ọlọ́run ṣe lálọ́bọ̀ fún wa ọlọ́run fi ní wọn lára ọlọ́run gbé wàhálà bá wa ọlákùn fàyàkùn ọlákùnrin náà zìdì. àmì kàmúra kádẹ́rù dáadáa kàmúra kádẹ́rù dáadáa kàmúra kádẹ́rù dáadáa kàmúra kádẹ́rù dáadáa Mákà tí à ń lọ nítorí Ìbàdàn kàmúra kádẹ́rù dáadáa Mákà tí à ń lọ torí ìjọsìn ni kàmúra kádẹ́rù dáadáa a ò lọ Mákà nítorí èyí ni ó kàmúra kádẹ́rù dáadáa kàmúra kádẹ́rù dáadáa kàmúra kádẹ́rù dáadáa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar Allahu akbar Allahu akbar la ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله